èṣù ò kì í ṣe Sátánì. Bẹ́ẹ̀ ni àwọn aláyìídá èdè ló dá lúrú pọ̀ mọ́ Ṣàpá nígbà tí wọ́n gbé ẹ̀sìn àtọ̀húnrìndé. Wọ́n wá ń wá ìjọra nínú nǹkan tiwa àti nǹkan tiwọn. Ló fi ń pe èṣù tiwa ní Sátánì. Àmọ́ fún ìdí èyí èṣù ò kì í ṣe Sátánì. Ẹ ṣeun, ẹ sì kú atótónu látàárọ̀. Yorùbá bọ̀ ní tí a bá pajá á pè ní orúkọ tí ò dá. A mú pọ́npọ́, a mú kùmọ̀, a pa. Ìjẹ́ ajá tá a pa, ìjẹ́ dìgbòlugi ni bí. Ẹ rí i pé àwọn bàbá wa wọ́n máa ń sọ àwọn ọmọ ní orúkọ èṣù bíi èṣù lékè, èṣù tó ń bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé àwọn bàbá wo wà gọ̀ ká ní pé èṣù ká ní Sátánì ní tòótọ́, ṣé wọ́n wàá sọ orúkọ ọmọ wọn léṣù gẹ́gẹ́ báwọn ẹlẹ́sìn ìdàkejì ṣe àpèjúwe rẹ̀? Ẹ káre ẹ̀yin ọmọ mi, Ifá gbè yín. Àṣẹ. Òrúnmúlò túbọ̀ mọ́ tẹnare sí yín nú. Àṣẹ. Iye yín ò ní ra o. Àṣẹ. Ẹ káre. Olùwádìí gẹ́gẹ́ báwọn ọmọ ṣe sọ fún ọ bó ṣe rí nù ni o. Èṣù ọ̀dàrà oníkórè fún yàn. Ẹni ó fẹ́ lájé, ẹni ó fẹ́ láya, ẹni tí ó fẹ́ kú, ẹni tó níṣòro kan àbí méjì, èṣù ọ̀dàrà gan ní bá a ṣẹ́gun. Torí tá a bá rúbọ tán èṣù láàgbẹ́bọ lọ̀ fún. Èṣù ni ó gbẹ́bọ lọ sóde ọ̀run ní ẹ fi lẹ́ni ó rúbọ lèṣù gbè. Torí pé tájogún bá ń bọ̀ ní tá a fi rúbọ èṣù ni ó fún kú, ikú èsì jẹun ẹni kọ́ pa ni. Bárùn ń bọ̀ èṣù ni ó fàárùn. Ó rí ni gẹ́gẹ́ bí Ifá ṣe sọ ọ̀rọ̀ èṣù ọ̀dàrà nínú odù Ifá ìdí àmìlẹ̀kẹ̀. Ifá ní ká rójú ẹni ká sọ dáadáa, ká pẹ̀yìn dàtán ká sọ bá mi. Ètà bá tètè wí lọ́lọ́run gbọ́. Dífá fún Ọ̀rúnmìlà, Ifá lọ rè sọ̀rí ọ̀dàrà ń fẹ̀. Ìrìn ajé tí mo wí àná ń kọ́. Èṣù ọ̀dàrà darí ire tèmi sí mi. Èṣù ọ̀dàrà. Ìrìn àyà tí mo wí àná ń kọ́. Èṣù ọ̀dàrà darí ire tèmi sí mi. Èṣù ọ̀dàrà. Ìrìn ọkọ tí mo wí àná ń kọ́. Èṣù ọ̀dàrà darí ire tèmi sí mi. Èṣù ọ̀dàrà. Ìrìn ọmọ tí mo wí àná ń kọ́. Èṣù ọ̀dàrà darí ire tèmi sí mi. Èṣù ọ̀dàrà. Ire gbogbo tí mo wí àná ń kọ́. Èṣù ọ̀dàrà darí ire tèmi sí mi. Èṣù ọ̀dàrà.